Otasansan Radio and TV. Sẹ́mi pé ntí bó ṣe bí ipò ọba ti ṣe ń rí tipẹ́ ẹ rí i pé ó lójú ọba tí wọ́n rántí lẹ́yìn ọba kan nílẹ̀ Yorùbá tá a rántí tá a lè fi máa pe ń pé bàbá wa Odùduwà ni. Odùduwà sì ṣe dáadáa. Wọ́n wá rántí àwọn ọba àfi téèyàn bá wo inú archive lókù lèyìn ó tó máa wo àwọn ọba tó ń kálukú bá lè ṣe ọba tó tún ṣe tí wọ́n tún rántí bẹ́ẹ̀ Adérẹ̀mí náà ṣe. Adérẹ̀mí àwọn ọba téèyàn ó tún fi máa tọrọ ọba. Àwọn ọba míì náà àwa wò kí ló dé tí wọ́n rántí àwọn ọba míì. A jẹ́ pé nǹkan kan wà tá à ń ṣe tí kò tó yẹ pé nǹkan kan wà tí èèyàn ń ṣe tó yẹ pé ó kù díẹ̀ káàtó ni. Nígbà tá a ti lénìí nísìnyí nǹkan tuntun ti dé omi tuntun ti dé ṣẹ̀ǹgbọ́ ẹja tuntun ti dé omi tuntun náà òun náà ló tún dé. Kí ni nǹkan náà tá a ti ń sọ ni pé àwa ti mọ̀ túmọ̀ ọba nísìn a mọ̀ túmọ̀ ọba ipò ọba ibi tó yẹ kó wà ìtumọ̀ ọba yẹn téèyàn ọba mọ̀ túmọ̀ ipò tó wà àti ṣàṣeyọrí lórí ipò yẹn ó máa le. Bẹ́ẹ̀ni ti wà ní bẹ́ẹ̀ ni téèyàn ọba mọ̀ túmọ̀ ipò tó wà tẹ́ máa fi ọ́ ṣe MD o gbọ́dọ̀ mọ ìtumọ̀ kí ni bó ni company yìí ṣe jẹ́ kí ni ìtàn rẹ̀ àwọn nǹkan wo ni wọ́n ń ṣe bó jẹ́ kó kù díẹ̀ káàtó tó yẹ ká tún ṣe. Nígbà àwọn bàbá wa wà ilé kókó ní ẹ lò ní ìsìn àwọn ò lè lò lè kókó mọ́. So gbogbo bóyá nǹkan ṣe máa yí nìyẹn ìtàn dẹ̀ wà ń bẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n kí ni nǹkan tó ti fẹ́ kó mú yà jẹ àwọn ọba because ìyà ń jẹ àwọn ọba o lè parọ́ fún yóò. Ìyà ń jẹ àwọn ọba. Ọ̀pọ̀lọpọ̀ èlò ni à ń gbà ọmọ iye tọ́ba mi ń gbà tó wà ládọ̀ mi ọmọ iye tí à ń gbà ọmọ iye tẹ́mi gan ń gbà èlò ni kìí sáwọn owó tó yẹ so ìyà gidi wọ́n ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ọba èyí sì máa mú ọba míì kó di pé wọ́n máa ṣe nǹkan tó yẹ pé bóyá wọ́n fẹ́ gbalẹ̀ nìkan ni àbí wọ́n fẹ́ máa dulẹ̀ wọ́n fẹ́ máa jà sílẹ̀ wọ́n fẹ́ máa jà sí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí dulẹ̀ kankan ní ìjà sílẹ̀ kankan nítorí àwọn ọmọ mi ní gbogbo ọmọ ìlú. So nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ipò ọba lénìí ó ti pọ̀ débi pé then àwọn tí wọ́n wá tẹ́lẹ̀ pé èmi wá gẹ́gẹ́ bíi tíṣà láti wá kọ́ wọn nípò ọba ni. Ẹ wá gẹ́gẹ́ bí olùkọ́ bẹ́ẹ̀ni láti wá kọ́ wọn nípò ọba. Bẹ́ẹ̀ni pẹ̀lú àṣẹ Ọlọ́run àwa láti kọ́ wa sọ pé bí ààyè ọba ṣe rí ni Ọlọ́run lọ́ba Ọlọ́run ní kábíyèsí wọ́n fi ń pè wá Ọlọ́run ní kábíyèsí so tó o bá ti wá ṣé rí téèyàn ọba ti gbàfẹ́ tó nípò yẹn èèyàn ò ní rí ipò yẹn ṣe. Kábíyèsí Ọlọ́run mo ń rí ipò ọba ṣe pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú inú mi máa ń dùn gan ni o ayọ̀ mi máa kún ni nítorí ìlú nífẹ̀ẹ́ mi ẹ bá ẹnìkan tí bá ń sọ àwọn tẹ́bi ń pa tí wọn ò rí jẹ nídìí ìbàjẹ́ àwọn ni a máa káàkiri tí wọ́n lè borí mídíà dẹ̀ níbẹ̀ ṣe ń wò yẹn you have a freedom of speech tó bá wù mí máa ní kí ẹni tó bá sọ̀rọ̀ mi láì dáhà ní kí èmi ètí ẹ̀ sọ mi nítorí mo láìkì òkìkí gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ mo ti sọ fọ́lọ́run pé ìwọ Ọlọ́run o bí wọn ò bá sọ̀rọ̀ mi lójúmọ́ káyé ìmọ̀ gbádùn so tẹ bá rí tí wọn bá wá ń sọ̀rọ̀ mi ṣé ó yẹ kí inú mi bàjẹ́ ni àbẹ̀rẹ̀ kí inú mi dùn ó sọ̀rọ̀ mi láì dá ó sọ̀rọ̀ mi ní dáadáa inú mi máa dùn ní ebí mi lọ sáà ń pariwo ebí mi ní ń sọ̀rọ̀ sí ṣé wọn ò sọ̀rọ̀ sí Jésù ṣé wọn ò sọ̀rọ̀ sí Muhammad ṣé wọn ò sọ̀rọ̀ sọ́lọ́ ẹni tí ń sọ pé bó lọ́lọ́run ṣe ṣe tòun báyìí kó ń sọ̀rọ̀ sọ́lọ́run. Ọgbọ́n ìjìnlẹ̀ làwa fi ń ṣe ilé ayé la fi ń sọba ọgbọ́n látọ̀dọ̀ Olódùmarè. Olódùmarè ọba àjíkẹ́ ọba àjíkẹ́. Ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni
ọba tó ta sánmà bí ẹni taṣọ. kábíyèsí. ọba tó nípò ọba. kábíyèsí. ní Ìwó ẹ̀rí tẹ́ bá dé Ìwó tẹ́ bá ráàfin ní ẹ̀rí pé a ní ààfin Olódùmarè. gbogbo ohun téèyàn bá sì ti forúkọ Olódùmarè sọ yóò máa jẹ́ dáadáa ni. ẹ bá dààfin ní ẹ̀yìn ẹwájọ́ kan ẹ̀rí níta ààfin Olódùmarè ní Ìwó. kìí ṣe ààfin Olúwo. Olúwo wọ́n mọ̀ pé a ti mọ̀ pé Olúwo náà ni ẹ mọ̀ jẹ́ tá lÓlúwo ẹ mọ̀ túmọ̀ Olúwo ni. kábíyèsí. Olúwa Ìwó la súnkì la sọ di Olúwo. Olúwo Ìwó. Olúwa. náà mo sọ Olúwa Ìwó. bẹ́ẹ̀ ni òun la súnkì ìsókì làwa fi ń so kọ́ ńlẹ̀ Yorùbá. Olúwa tó jẹ́ tìwó náà ló jẹ́ tàwọn ìlú káàkiri náà. so náà lọ yẹ wọn máa jẹ tó bá téèyàn bá jólúwa Ìwó Ọlọ́run ni téèyàn bá pè èèyàn ní Aláàfin nìsín tala láàfin ọ̀run tala láàfin ayé. Olódùmarè ní jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. Olódùmarè ní jẹ́ bẹ́ẹ̀. gbogbo bẹ́ẹ̀ bá pè èèyàn ní Olúwo ẹ̀mẹ́pọ̀ Olúwa Ìwó nù. tí wọ́n bá pèèyàn ní Olúwa Ìwó nù. bẹ́ẹ̀ ni Ọlọ́run Ìwó ló wà láàfin. bí wọ́n bá pèèyàn láàfin ńkọ́ kábíyèsí. ẹ̀ńtọ́ Olódùmarè ní jẹ́ bẹ́ẹ̀. ẹni tí wọ́n bá wá fi jẹun báwọn onírólé f'Olódùmarè. àrólé Olódùmarè. nítorí pé àpèrè yẹn kò ní pò ń bẹ̀ láíláí. àwọn èèyàn tí wọ́n máa wọbẹ̀ ni wọ́n máa jáde ni wọ́n máa kó. kò lè ṣe àpèrè yẹn ṣe tèmi láíláí t'Olódùmarè ni. is an established throne. àpèrè tá a ti tọ́lọ̀ wọn bá ti fi àṣẹ rẹ̀ òun ló fi àṣẹ rẹ̀ sọ ìlú yẹn kalẹ̀. Olódùmarè ni máa dàlú lẹ̀ òun ló nílùú. àwọn èèyàn ní ọ̀wà máa jẹ́ olórí àwọn tí wọ́n bá ti ń jó lórí yẹn ni wọ́n máa jẹ́ àrólé Olódùmarè. ọ̀dà kábíyèsí ẹ jẹ́ àwo bíi náà ẹ jẹ́ àwo. tó tẹ́ bá wá ti ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ìlú ọmọ tùbà yóò mọ túṣẹ́ yóò máa rí ìlú ṣe. gbogbo àwọn tí bá wá ń sọ̀rọ̀ nílùú kò sí ní àwọn tí wọ́n sì wà ní òkùnkùn nu. tẹ̀mẹ́ pé tẹ̀yàn bá fẹ́ já wà ní ayé àtijọ́. ní ìsìn àwọn olókoòkò mọ gbogbo àṣìṣe táwọn bàbá wa bá ṣe ta ló yẹ kó tún ṣe. àwa ni. tẹ̀yàn pé kò sí àwa ló yẹ ká tún ṣe bẹ́ẹ̀ ni ilé kókó làwọn bàbá ńlá wa fi ṣe ká tó bẹ̀rẹ̀ amọ̀. wọ́n kọ́ lọ ilé kókó nígbà yálà lólé amọ̀. ní ìsìn àlọ́ àmọ̀ mọ́ irin àti bílíkì la fi ń kọ́lé tó àwa là ń correct mistakes àwọn baba ńlá wa bẹ́ẹ̀ náà ni ipò ọba náà àṣà wà ń bẹ̀ o ìṣe wà ń bẹ̀ ṣé ẹ̀rí tá a bá ti ń ṣe yẹn ipò ọba yóò níyì kéèyàn bá jẹ́ àròlé inú kéèyàn jẹ́ àròlé Olódùmarè àbí kéèyàn jẹ́ àròlé bàbá rẹ̀ èwo lọ́pọ̀ èèyàn léjù ní ìsìn ipò ọba yàtọ̀ sí family house. bẹ́ẹ̀ni. o lè jẹ́ mọ́gàjí ìdílé yín bọ̀ tó bá ti jẹ́ gbogbo ìlú Ọlọ́run ló nílùú Olódùmarè lọ́sọ̀lù ń palẹ̀ òun ló ṣe é èèyàn ni ọ̀wà máa lò so téèyàn bá ti ń ṣe bẹ́ẹ̀ yóò máa rí ìlú ṣe ibùn gan yóò níyì èwo ló níyì jù nínú sẹ́ẹ̀mẹ́ pé téèyàn bá ń rólé fọ́lọ́run nísìn Olódùmarè nìkan ni ọmọ defend. bẹ́ẹ̀ mi ṣe wáyé ọdún Olódùmarè ni mo máa ṣe ní ìṣe ọdún mi lọ́dún Olódùmarè lọ. àwọn aráàlú lè sọdún tiwọn ni wọ́n máa sọdún irú ọdún egúngún nísìn wọ́n máa ṣe nílùú. tí mo sọ fún wọn máa bá yín ṣe ìmọ̀tò tí ì bá ṣe pé ó jẹ́ jàgídíjàgan. tẹ́ ẹ bá ti ń náàyàn lọ́rẹ́ n ò ní bá yín ṣe égún. tẹ́ ẹ bá ti ń dípẹ́ ń kàdá lọ́wọ́ ẹ̀ ní ṣe égún. eégún tí ọba jáde ń wò tó bá ti gbé àdá àbí ọ̀rẹ́ lọ́wọ́ kò gbọ́dọ̀ wọ ààfin mi láíláí. violence náà ń pè yẹn èmi ò lè promote violence. n tí eégún wà fún ni kọ́kọ́ jó kọ́ entertain wa kó pidán tó bá lè yọ bíléèdì lẹ́nu kó yọ lẹ́nu. ayé ìgbà tí wọ́n ń náàyàn káàkiri àní ọdún lẹ pé kínní
a fẹ́ jẹ́ káwọn èèyàn wá láti ìlú òyìnbó ọmọ kéékèèké àwọn ọmọ wa a fẹ́ yẹ kán dúró lẹ́gbẹ̀ẹ́ títì kán rí i a fẹ́ jẹ́ ká lọ stadium ká ṣe kó ṣe káwọn ọmọ máa rí i pé wọ́n ọmọ tí tẹ bá mọ̀ pé wọ́n nà lọ́ọ̀yà bí wọ́n ṣàlàdà ẹ nìkan lọ sí kọ́ lọ wo eégún náà